àṣejù bàbá àṣetẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́ àṣejù bàbá àṣetẹ́. ọlọ́tẹ̀ ni ẹ ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní gbé ẹ̀ jákèjádé rédíò tó bá gbẹ̀yàn rẹ̀. aṣẹ́gun mo sọ ni agbá alálẹ̀ fún adébíyà jẹ́ o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ abọ́mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wọn o máa fọ́ lójú o máa fọ́ lójú ni o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ìjọ ìgbèjẹ kó bọ̀ tako ìgbèjẹ lójú o ṣe gbèjì lọ́tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ̀ ta lójú mi kó wá sọ ẹni bá bọ̀ pé bàbá náà bàbá wù náà bàbá náà bàbá mi tẹ̀lé ìgbó wo ẹjẹ ẹ sọ pé wèrè ẹgbẹ akí abikẹlẹ pé ẹlẹbẹjẹ wèrè ní o má fi ayé wa fẹ òní òjò ṣe ṣe baálẹ̀ ní àbábá ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní ṣe baálẹ̀ ní. ẹjọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹjọba ìṣọ̀tẹ̀ ẹni jèrè ọmọ gbogbo ẹjọba ìṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọdé nìyẹn mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́dí sọ̀kẹ́ lọ sọ sọtọ́ níjọ́ kí láàrín tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ yóò sọ pé ọ̀rẹ́ ẹni onílàtẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni onídá fún ẹ̀kọ́ rẹ̀ kú náà a máa sí ẹ̀ nìkan kò ní mọ̀ sọtọ́ sọtọ ètò ìṣọ̀tẹ̀ àti wàásù èmi náà wù wàásù jẹbalẹ lóru ni mo fi jẹ ọjọ́ wọn lù ọgbọ èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú wàásù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ wá fi mi sú mi alálẹ̀kọ̀ àmúyí ó fi mi sú mi òru ni mo fi jẹbalẹ sọtọ. kábíyèsí mi ò bá dìbò ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa ru ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ ru ẹlẹ́wọ̀n máa ru ẹlẹ́wọ̀n. tí mo kó ọwọ́ fòye lọ ẹ. ṣe ọlọ́pàá máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kẹ́kulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yìí kéésì mi alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹni ọba bìrẹ kí lákàá ẹ lọ. bí ayé bá ń yẹni ká máa ṣọ́ra o tí a bá wà ní ipò àtàtà kí a máa ṣe pẹ̀lẹ́ ó ní ipò kan tí àwọn Yorùbá ń pè ní ipò àgbà òun ní ipò olórí tí ẹlẹ́dàá bá kọ́ tí ìṣẹ̀dá kọ́ mọ́ ni kéèyàn bá wọn débẹ̀ ká máa ṣe pẹ̀lẹ́ mo rò pé gbogbo wa la rí ọ̀rọ̀ ti ọba orílẹ̀ ti ìlú Ifẹ̀ tí ó bu ìkan nínú àwọn olóyè ẹ̀ gàràgàrà nítorí ọ̀rọ̀ tó ṣe bákanbákan láàrin wọn àgbàlagbà ni bàbá yìí tí wọ́n dákúnlẹ̀ ní àárín gbangba títì kódà tí àwọn kan náà àwọn olóyè tó jẹ́ kó dàbí ẹni pé wọ́n jẹ́ ìsọ̀gbé kábíyèsí tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ bàbá náà létí ìgbà tẹ́mi gangan fúnra mi alára mi tí mo rí fọ́nrán náà ẹ̀rù bà mí mo rò pé ṣé agbára náà sì ni ó ń gun èèyàn báyìí odidi kábíyèsí ṣé ká wá dá ẹ̀bi yẹn sí orí pé àwọn politicians wa sì ni ó ń fi àwọn ènìyàn jọba ń sìn tí wọ́n jẹ́ kí ifá kí ó kó ipa nínú ètò ọba yíyàn àbí ká fi sí pé ọba yẹn kàn ló kàn ṣìwà o ṣùgbọ́n tá a bá fi dá tèmi èmi á sọ pé ká mọ̀ ṣọ́ọ̀ṣe lórí bí a ṣe ń fi àwọn èèyàn sí ipò ọba nílẹ̀ Yorùbá nísìnyí ní pàtàkì jùlọ tó ti jẹ́ pé ilé mẹ́jọ mẹ́jọ ni baálẹ̀ ti ń di ọba nílẹ̀ Yorùbá nísìnyí ẹni tẹ́ ẹ fẹ́ fi jẹ ọba ṣé ẹ ti yẹ̀ wò fínífíní ẹ ti rí i pé ẹni tó rínú gbọ́rọ̀ sí ẹni tó rínú gba ìbínú sí ni nísìnyí kábíyèsí ní gbogbo ọlọ́pàá Nàìjíríà ìkáwọ́ àwọn ni wọ́n wà àní báyìí wọ́n ti invite kábíyèsí ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti ní kábíyèsí sì lọ rọ́kúnlé ná fún oṣù 6 kí wọ́n fi ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà
kí wá làrí dájú pé kábíyèsí ó padà sórí àpè bó o bá lágbára ṣọ́ agbára lò òun ní àwọn àgbà Yorùbá fi lọ tí wọ́n bọ̀ tán ní láróláró sọ àrólá kó má bàa sí àrólá nàyànnàyàn sọ́ọ̀yàn náà kó má bàa ní ní ọba wọ́n ní kí ìjímèrè kó sọ gígùn kó má bàa lòkè alájú àbí ṣé wọ́n ní ọba àbíjòyè àbí èèyàn gbogbo apátápátá ní àṣàmọ̀ náà bá wí tó kábíyèsí ọba orílẹ̀ ti ìlú Ifọ̀ ọlọ́run kò yín yọ ń bẹ̀rù infringing on people's rights as a citizen is a big offense in the face of the law, and when anybody is being caught in the act you have to dance to the music. Ire o. Mo sọ̀rọ̀ nípa ọba orílẹ̀ Ifọ̀ tó dá bàbá àgbàlagbà kan kúnlẹ̀ láàrin títì tí mo fi fídíò ẹ̀ hàn wá lánàá tí mo lè sọ pé àwọn ọlọ́pàá ti pè wọ́n láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ṣàdédé la tún rí gbọ́ pé báyìí ọba yẹn kò rí bail condition meet lánàá o, so wọ́n ti fi wọ́n sí ẹ̀wọ̀n Ìlaró, which we call remand. Wọ́n remand wọn síbẹ̀ títí di ọjọ́ ìpẹ̀jọ́ tàbí tó bá ṣe é ṣe tí wọ́n lè perfect bẹ́ẹ̀lì wọn kó tó dọjọ́ ìpẹ̀jọ́ wọ́n á fi wọ́n lẹ̀ on bail, wọ́n á máa gba ilé lọ sí ilé ẹjọ́ títí tí wọ́n fi máa fi yanjú ọ̀rọ̀ náà. Bí a ṣe rí gbọ́ nìyẹn o, làní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Mo sọ yìí mo dúró náà o, ire o. Lórí adé padà sùnmọ́jú o, ẹ̀wọ̀n lórí adé padà sùnmọ́jú o, last lórí adé padà sùn ta o. Fún àǹfààní ìwọ tó bá mọ ibi tí kéèsì yìí dé, kéèsì man ààrẹ ọlá, bàbá ààrẹ ọlá tí olórílẹ̀ ti Ifọ̀ tán dá dùbúlẹ̀ tán ti understand. Wọ́n gbé kéèsì yẹn lọ sí court lánàá, so bàbá ò wá ní àǹfààní láti perfect bail yẹn lánàá, so wọ́n ní àǹfààní láti wọ́n fún wọn ní bail, wọ́n dẹ̀ adjourn kéèsì yẹn di on 6th of March, but bail tán fún wọn, condition tán fún wọn lórí bail yẹn bàbá ò ní àǹfààní láti pa, so till now tí mo ń ṣe fídíò yìí lọ́wọ́ bàbá sì wà lẹ́wọ̀n, so orí adé padà sùn ta last so eléyìí ló ń sọ fún wa pé gbogbo àwa alágbára ayé ẹja máa sin mẹ̀dọ̀, ẹja máa ṣe jẹ́jẹ́, ẹja máa ṣe sùúrù, ìgbà kan ò láyé gbó, tí understand, bí ìgbà ayé àtijọ́ yẹn tó jẹ́ pé ọba can do and undo, they can just and lè sọ pé kán lọ bẹ orí anybody fóògùn tí ò dẹ̀ sẹ́ anybody tó máa bí wọ́n lọ́wọ́ ẹ̀, tó máa béèrè lọ́wọ́ wọn, tí understand, ìgbà kan ò láyé gbó. Ìdí nìyẹn tó jẹ́ pé ẹja máa sin mẹ̀dọ̀. Fún ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá ààrẹ ọlá àbí ààrẹ ọlá wípé wọ́n sọ tòótọ́, bàbá 76 years old tí ọba 43 tó ń dá dùbúlẹ̀ tó ń ṣe báyìí, and nínú fídíò yẹn àwọn kábíyèsí náà sọ nǹkan ní pàtó, wọ́n kàn sọ pé you betray me, ọlọ́tẹ̀ ní iná tẹnu mọ́. Bàbá yẹn dẹ̀ sọ pé kí ni mo ṣe, kábíyèsí ò ṣe nǹkan kan, kábíyèsí ò lè sọ nǹkan kan yàtọ̀ sí pé ọlọ́tẹ̀ ní. Ẹja máa ṣe sùúrù, ó nìyẹn sìn, kábíyèsí padà sùn ẹ̀wọ̀n last tó wọ́n padà forí adé sun ìta. Ọlọ́run máa padà ràn wá lọ́wọ́. Ẹ bá mi share fídíò yìí, so that kẹ́lòmí ò lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀ pé gbogbo ìgbà kan ò láyé gbó. Mo sọ nígbà tí mo kọ́kọ́ ṣe first video mi lórí kéèsì yìí, mo ní ní tí Nàìjíríà sì mú yín dání, wọ́n fún yín gbẹ, torí tí Nàìjíríà ò bá ti rí síyàn, wọ́n ti rí síyàn nìyẹn, but wọ́n bá ti rí síyàn báyìí wọ́n fún yín gbẹ, wọ́n fẹ́ fún yín pa, tí understand, wọ́n á mú yín sọ́wọ́, wọ́n fún yín báyìí. So ẹ já máa ṣe sùúrù, gbogbo tá a bá ń ṣe, tẹ́ bá lágbára ẹ̀rọ a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìgbà kan ò láyé gbó. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Thank you very much, I love you guys. Kábíyèsí aláyélúwà ọba Adéwálé Ògúnjọbí tí wọ́n jẹ́ olú orílẹ̀ ti ìlú Ifọ̀ ní Ògùn state ti fi ojú ba ilé ẹjọ́ lánàá, tí wọ́n sì ti ní pé kí wọ́n sanwó ìtanràn kí wọ́n máa gba ààfin wá jẹ́jọ́ ní kóòtù. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí kábíyèsí ò rí bẹ́ẹ̀lì san lánàá. Òwe orí adé kì í sùn ta, irọ́ báṣá ni o fún kábíyèsí olú ti orílẹ̀ Ifọ̀ ní àná yìí, torí pé ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní ìlú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn ní aláyélúwà sùn mọ́jú. Aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa fìdí ó yé wa pé láàárọ̀ yìí ni kábíyèsí ní kí wọ́n bá wọn ra oògùn màlẹ́ríà torí àwọn ẹ̀fọn ti ṣe àwọn ṣàkàṣàkà. Aláyélúwà ọba Adéwálé Ògúnjọbí ní
ẹni ọdún 43 tí ó dídùn dùyà fún bàbá 73 years ní ìlú Ifọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí tí ẹ̀rọ ayélujára sì gbé káàkiri gbogbo àgbáńlá ayé. èyí ló fà á tí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àṣẹ ọmọọba Dàpọ̀ Abíọ́dún fi jáwé gbélé ẹ̀ fún oṣù 6 fún tí wọ́n sì taari ẹjọ́ wọn sí kóòtù. lẹ́yìn ìgbà tí wọ́n fún kábíyèsí ní bẹ́ẹ̀lì tán àti rówó kólẹ̀ àtẹ̀ntí ó sò nídùúró òun ni ogun tó dènà dé aláyélúwà yìí ò tí wọn ò sì láǹfààní àti lọlé lánàá kí wọn tó taari wọn sọ́gbà ẹ̀wọ̀n tí ń bẹ nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. ibẹ̀ sì ni aláyélúwà sùn mọ́jú pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n kàn fi yàtọ̀ ní pé wọn ò tí ì fún àwọn ní aṣọ.